má ṣe ó bá má ṣe o torí má ṣe o ṣóun lòun mọ́mọ́ ìbà Elédùmarè ọba àjíkí ọba àjígẹ̀ ọba tí ń fọba jẹ. mo sì bá gbogbo ládé ládé lóyè lóyè, mo sì bá gbogbo ọmọdé bẹ́ẹ̀ ni mo sì bá àgbà, mo sì bẹ̀yìn ìyá mi arógbá aṣọ má balẹ̀ lókìkí òru. mo máa fi rùyọ̀ yín ẹjọ́ ojú mi ṣe ìbà yín lórí ètò wa ètò yín kí ló ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́tọ̀. bólógìnní bá gàjà ojúrò akálẹ̀ akáko òun lẹ́tọ̀ yìí, a ní ká tún mú wá sójú ìwòran yín ohun tó ń ṣẹlẹ̀ ká jẹ́ ká mọ̀ ọ́, nítorí ohun tó bá ṣẹlẹ̀ lókè a gbọ́dọ̀ fi wá aráàsálẹ̀ òun lẹ́tọ̀. orúkọ mi ni olóyè Ọlálékan Ṣódípọ̀ Ìjẹ̀jà ọmọ ọlọ́rẹ́ méjì, ọmọ káfọrẹ́wẹ̀ káfàṣègbè sanra, àwa lọmọ afẹjayẹja nílùú Ìjẹ̀jà. lórí ètò wa ètò yín kí ni ń ṣẹlẹ̀ ní àwùjọ wa òun lẹ́tọ̀, òun la tún ní ká mú wá. kí lohun tó ṣẹlẹ̀ lókè ká sọ fún aráàsálẹ̀ òun ló tún gbé wa dórí ètò lónìí. ẹ sì mọ̀ wípé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà lẹ́tọ̀ yìí tí a sì ṣe àdéhùn wípé a ó máa kọ́ra wa lọ́gbọ́n, bẹ́ẹ̀ la ó máa kọ́ra wa lóye. ohun tí ò yé wa ká sọ fúnra wa. ẹ̀yin àgbábọ̀ ẹni ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun ni wọ́n fi dálẹ̀ Ifẹ̀. a kí gbogbo ẹ̀yin tí ẹ bá wa wo ètò yìí lọ́sẹ̀ tó kọjá lórí ètò tá a gbé wa. láàárín ọ̀kan gbòógì nínú àwọn eléré orí ìtàgé, bàbá wa Ẹ̀bùn Olóyèdé tí gbogbo èèyàn mọ̀ sí Igwe of Theatre, ọba tíátà ni wọ́n, àti ìyá wa Tọ́pẹ́ Àlàbí lórí ohun tó ti ṣẹlẹ̀ kọjá tí bàbá mú wá fún wa gẹ́gẹ́ bí ìwé ìrántí. èmi mọ̀ pé bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ìyá wa Tọ́pẹ́ Àlàbí tí wọ́n bá ń bínú tẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ ti dáríjì ọ̀gá wa, nítorí wípé ẹni tó ṣẹ̀ tó lè sọ fún yàn wípé mo ṣẹ̀ ẹ́ kó dáríjì mí, ẹ jẹ́ ká kírú ẹni bẹ́ẹ̀ káyìn ọ̀gá wa Igwe of Theatre. ìyá wa Tọ́pẹ́ Àlàbí gẹ́gẹ́ bí ọ̀gá wa ṣe sọ, tí a sì mú wá sójú ìwòran àwọn èèyàn wa gẹ́gẹ́ bí ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè wa láwùjọ wa níbikíbi. ètò yìí ojú kálé ojú kákó òun lètò yìí. kí lohun tó ń ṣe tí ò fẹ́ káwọn èèyàn mọ̀ tí àwa bá ti mọ̀ a ó gbé wá sórí ètò. ẹ jẹ́ ká ṣe dáadáa, bó o ṣe rere a ó rí, bó o ṣe burúkú bẹ́ẹ̀ kan náà a ó sọ. ìlọ̀ kì í korò, èyí tá a máa sọ tí a ní lè sọ wípé èyí tá a máa sọ tá a ní lè dúró tì wípé bó ṣe rí nìyẹn à ní sọ. ìbà Elédùmarè. èyí tá a tún fẹ́ mú wá lónìí, ẹ jẹ́ ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́. wọ́n ní igbá pẹ̀lẹ́ kì í ya, àwo pẹ̀lẹ́ tẹ́rí yẹn kì í fọ́. ohun tá a bá fẹ̀sọ̀ mú a bọ́ sí ni lọ́wọ́. gbogbo àwa tí Ọlọ́run ṣàánú nílé ayé, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́, nítorí pé tí a bá tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ohun tá a fẹ́ a máa bọ́ sójú ẹ̀. mo kí gbogbo ẹ̀yin ìyá wa tẹ̀ ń tajà, mo kí gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo oníṣẹ́ ọwọ́ òṣìṣẹ́ ìjọba, gbogbo ohun tá a fi ń ṣọrọ̀ ajé kò ní kọjú ìjà sí wa lágbára Ọlọ́run ọba. àdánwò tó máa bá wa lẹ́nu iṣẹ́ wa tí a ní lè borí ẹ̀, Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. gbogbo àwa tí Ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́. àdá ọba ọkọ ọba kò ní ṣá wa lẹ́sẹ̀. ìṣẹ̀lẹ̀ kan ló tún ṣẹlẹ̀ báyìí tí a ní ká fi kọ́ra wa lọ́gbọ́n. gbogbo wọn tó jẹ́ oníṣẹ́ ọwọ́, òṣìṣẹ́ ìjọba, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ká fi ṣàríkọ́gbọ́n. bí wọ́n bá pe mẹkáníìkì míì wípé mọ́tò kan takú síbì kan, àwọn fẹ́ kó wá ràn wọ́n lọ́wọ́. tí mẹkáníìkì bá ní owó pọ̀ lápò, wọ́n lè fi owó ránṣẹ́ sí i, kí wọ́n tẹ owó ránṣẹ́ sí i. kí lohun tó wà lọ́kàn ẹni tí ó ní kó wá bá òun ṣe mọ́tò tó mọ̀. àmọ́ ẹ̀yin àgbábọ̀ ẹni àtẹ́lẹwọ́ ẹni ni kì í tọ́ni jẹ. mẹkáníìkì tó lọ àbáwí, télọ̀ tó lọ gbáṣẹ́ àbáwí, awakọ̀ tán ní èrò wà kó wá kó àbáwí, nítorí pé àtijẹ ló bá lọ. gbogbo ohun tá a máa jẹ, iṣẹ́ wa kò ní kọjú ìjà sí wa. wọn ò ní jí wa gbé, wọn ò ní ṣe ohun tí ò dá sí wa, nítorí àtijẹ wa náà ni. kò sẹ́ṣẹ̀ nínú ẹ̀ kán pè ẹ́ síṣẹ́, ṣùgbọ́n àwa tá à ń pè wọ́n síṣẹ́ kí lè ròǹgbà wa sí wọn. bójó ní tíátà náà ni, bójó lórin náà ni, ẹ jẹ́ ká yẹra wa wò. igbá pẹ̀lẹ́ tẹ̀ ń wò yẹn kì í ya, àwo pẹ̀lẹ́ kì í fọ́.
àtòrí nílé ayé tó bá fì sọ́tún lónìí á fì sọ́tún lọ́la ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. olórin kan ló kọrin Saheed Òṣùpá ó ní ẹ jẹ́ ká ṣera wa jẹ́jẹ́jẹ́, ó ní ẹ jẹ́ ká ṣera wa jẹ́jẹ́jẹ́ nítorí ohun tí a rò ó lè bẹ́yìn yọ ó má lọ dìjọ̀gbọ̀n tí wọ́n máa dà léwu tí wọ́n máa dẹ̀gbìrì tí wọ́n máa dàdúgbò láàmú. ó tún sọ fún wa ó ní ẹ̀gún ó wà lára àkàbà ọ̀la ó ní ta bá ń gùn ká máa fura ká má bàa ṣubú nítorí àwọn kan gbàbẹ̀ ẹ̀gùn pé wọ́n padà ṣubú náà ni. lágbára Ọlọ́run gbogbo ìgbésẹ̀ tó ní kálukú wá gbé lórí ká lè jẹ yíyá ní ṣubú àmọ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́. ohun tá a fẹ́ mú wá fún wa lónìí lórí ètò wa ètò yín kí ló ń ṣẹlẹ̀ láwùjọ wa òun lètò ọ̀rọ̀ àwọn eléré orí ìtàgé òun la fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ lónìí nítorí pé àwọn ni a mọ̀ sí adẹ́rìn pòṣónú, àwọn ni máa ń kọ́ wa lọ́gbọ́n nínú eré wọn a ó kọ́gbọ́n bẹ́ẹ̀ nínú eré wọn a ó nímọ̀ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí a ti mọ̀ ìtàn tí wọ́n ń kọ ọ̀nà mẹ́ta ló pín sí, ó ṣeé ṣe kó ti ṣẹlẹ̀ rí tàbí kó máa ṣẹlẹ̀ lọ́wọ́ tàbí ó sì máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. ọ̀nà mẹ́ta tó wà nìyẹn. gbogbo àwa tí à ń kọ̀tàn ẹ jẹ́ ká ṣe dáadáa. gbajúgbajà onítìátà yìí ìyá wa ni ọ̀gá wa ni, ìyá tó bọ́mọdé ṣe tó bá gbà ṣe ni, ìyá tó jẹ́ kí ẹ bá fi omi sí lẹ́nu wípé tí máa fi tibi tí mò ń lọ́dẹ ò gbọ́dọ̀ tú kò ní tú, ìyá tó kọ́mọdé mọ́ra ni tó kó àgbàlagbà mọ́ra ni, ìyá tí ò ní gbà kó ṣubú nígbà kankan òun nìyá tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. atótilétọ̀ ni kò dẹ̀ sẹ́ni tí ìyá yìí ò lè bá ṣe é. níbi tí ìyá yìí bá ìrìn àjò ẹ̀ dé nínú eré orí ìtàgé kí Ọlọ́run túbọ̀ wá lọ́rẹ̀ ẹ̀mí wọn. kì í ṣe ẹni à ń rí fín, kì í ṣe alábùkù èèyàn, kì í ṣe ẹni tí a lè sọ fún wípé ká ṣe àìdásí àbí ká hùwà kan tí ò tọ́ sírú ìyá yìí. ìyá yìí ló jẹ́ wípé nínú gbogbo eléré orí ìtàgé èdè kan ṣoṣo ní bẹ lẹ́nu rẹ̀. bí ẹ bá dẹ̀ rí ìyá yẹn mọ̀ pé ọmọdé akíkanjú èèyàn sí ni pẹ̀lú. kò síbi tẹ́ ẹ fi sí nínú eré orí ìtàgé tí ò ní bá yín ṣe. bí ìyá yìí ṣe tó tẹ́ ẹ bá ní kó sáré láti bíbá yìí máìlì 2 máìlì 3 bó ṣe sanra tó ìyá yà sá nítorí ó máa ń pa òwe kan á ní ìdí iṣẹ́ ẹni náà ti ń múni lọlẹ̀. gbogbo àwa màjèṣín tí à ń darapọ̀ mọ́lẹ̀ orí ìtàgé ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ kó lè dáa fún gbogbo wa. ohun àgbábọ̀ wọn ní ohun tó jẹ́ àgbárí tó fi di kòtò tó jọmọdé bá rí afọ pátápátá ni. àwọn ìyá yìí ti jìyà tíátà sẹ́yìn, wọ́n ti jìyà orí ìtàgé sẹ́yìn, wọ́n ti gbìyànjú nínú ayé. ẹ jẹ́ ká pọ́n wọn lé, ẹ jẹ́ ká fohun tó dáa lọ̀ wọ́n, ẹ jẹ́ ká sọ ohun tó dáa ń pa wọn. ṣùgbọ́n gbogbo àwa tá à ń darapọ̀ mọ́ eré orí ìtàgé ibi tá a ti bá láti mọ̀ ìmí àbágbàlagbà mi sọ̀rọ̀ bí wípé òun ló ń bọ̀. bọ́mọdé bá ń náṣọ títí ó lè lákìsà àtàgbà. gbogbo àwa tá ló ń gbà fún lónìí tí à ń rágbà fín ẹ jẹ́ á ṣọ́ra wa, Ọlọ́run á máa ṣọ́ wa. ẹ jẹ́ á ṣe ohun tó tọ́ lásìkò tó yẹ àti àsìkò tó tọ́. òjò ò ní tì wá. ìyá tí mò ń sọ̀rọ̀ ń pa èyí ìyáàfin òun ni wọ́n. tí wọ́n bá ń sọ wípé ìyá Ọdún Adékọ́lá ìyá ìní, ìyá Ṣẹ́gun Ògúngbè ìyá ìní, ìyá tó dáa ni. tó bá ní ìyá Owólabí Àjàsá gọ́vnà ìpínlẹ̀ Ògùn tampan lógùn state ìyá ìní, kò sí ẹni tí ìyá yìí ò ń bá ṣe. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí màmá òun ni wípé ní ọjọ́ kan ìyá gba ìpè wọ́n fẹ́ gbéṣẹ́ fún wọn. ọjọ́ 2 lẹ máa lò tẹ́ máa bá wa fi ṣiṣẹ́ yìí, ṣùgbọ́n afẹ́kẹ́ dé ní òkú ọ̀la kí ẹ̀yin àti àwọn tẹ́ ẹjọ́ fẹ́ ṣiṣẹ́ kí a lè jọ jíròrò bí iṣẹ́ ṣe fẹ́ lọ. ìyá ò já níyàn ó máa fowó kún owó ẹ̀yẹn ni ó lóun gbà. gbogbo iye tí màmá ń sọ ló ń fún wọn. màmá kó sí mọ́tò ó múrin àjò kù. nígbà tí màmá débẹ̀ ágbèsí rẹ̀ Elédùmarè mo sọ lẹ́ẹ̀kan mo ní má ṣe é ò bá má ṣe o torí má ṣe o ṣóhun lòògùn má mọ. àwa ti mọ̀ kí ló ń ṣẹlẹ̀ láwùjọ wa àti gbọ́ nítorí ojú kálé ojú kákó àwa ni. màmá débẹ̀ wọ́n kí màmá, wọ́n ní kí màmá jókòó sí sitting room, àwọn ń bọ̀. màmá jókòó kò pẹ́ màmá béèrè àwọn tó kù tájọ fẹ́ ṣiṣẹ́ dà, wọ́n ní wọ́n ń bọ̀. gẹ́gẹ́ bíi wípé ọmọ ìyá kan náà ni gbogbo wọn. lásìkò tá a wà yìí àwọn eléré orí ìtàgé wọn ń sábà gba ilé ìtura mọ́. ilé ìgbàlejò ńlá apartment ni wọ́n máa ń lò báyìí. apartment house òun ló gbà ní producer ẹni tó fẹ́ ṣiṣẹ́ ló gbà. nígbà tí màmá jókòó sí sitting room títí ó bá pe màmá ó ní kán máa bọ̀ lókè
duplex ní ilé tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Màmá ò fi kan ṣe méjì, màmá gòkè. Kí lohun tí màmá rí ẹja gbọ́ lẹ́nu wọn. Madam Judge, ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ má bínú. Ṣé àgbẹ̀ sínú lẹ́jẹ̀ fún the industry and I do respect you. Bàtí mo gbọ́ mi kọ́kọ́ fẹ́ kọbi ara sí pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ ní industry pàápàá ságbà òṣèré gbọ́dọ̀ ti rí gbogbo jáde jáde yẹn. Ẹ gbọ́ ọmọ wo ni ó invite yín ó wá fẹ́ at the end of the day tó wá fẹ́ bá yín play game of truth or dare. Ta ló sọ fún mi? Ta ló sọ náà? Kìnìún ló sọ fún mi kéde orúkọ bọ́ọ̀lù tó ti ẹ̀ sọ kìnìún yìí o náà ọmọ industry náà ló sọ kìtìbó dídí direct sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sí mi wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan bá wà location wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n á fetí gbọ́ ní mo ní gbogbo kí máa bí lè ta ló ń bá yín ta ni olórí burúkú ọmọ tó dánwó ewu báwo lè ṣẹlẹ̀ báwo lè ṣẹlẹ̀. Ó ajá fún un. Mo wà ní ilé mi gẹ́gẹ́ bí ẹ̀sùn mi lórí àgbẹ̀. Òun fẹ́ kí wá báwọn ṣiṣẹ́. Ẹ wà kóòdù. Sọ bẹ́ẹ̀ ni mo lè sọ iye tí fẹ́ gbà. Kò mọ rárá ó dẹ̀ san owó fún mi. Mo lè fowó. Ó wá sọ fún mi pé ọjọ́ mélòó ló sọ pé ní. ọjọ́ méjì ló ní mo máa ní. Ó dẹ̀ sanwó ọjọ́ Ó dẹ̀ méjèèjì. sanwó ọjọ́ méjèèjì. Ló bá sọ fún mi wípé a fẹ́ ní mítìnì kí n jọ nítorí aláàtì mọ ta fẹ́ ṣe nínú street tó fẹ́ fún wa. Mo lè wá wò. Mo tún wá sọ fún mi ní. Èmi máa gbowó epo o tún san. Mo bá débẹ̀. Nígbà mo débẹ̀ ṣáà rí pé odindi ilé mi ló máa bá lọ súùtù ní ibi tó ṣáà. Apartment ló ń gbà sí i. Èmi bá jókòó mo ti ẹni tí pé àwọn wo ni àwọn tajọ fẹ́ ṣiṣẹ́ bóyá àwọn tajọ fẹ́ ṣiṣẹ́ tó bá dé ìrẹ́ nìkan. N kò yá mo kàn ní tíkọ̀ wọlé ló bá di kọ́ọ̀lù ló bá ní ẹ máa wọnú yàrá bọ̀. Ẹgbẹ́ lẹ́yìn tó kò sí tẹ́lẹ̀ pé bíi sitting room. Okay. Ló bá ní kí n máa wọ yàrá bọ̀ mo ní yàrá ó ní yẹn kí ni kí wá ṣe nínú yàrá ló bá ní kí n wọ yàrá ibi ó ní nígbà tí máa wọ yàrá báyìí bí mo ṣe bá nìyẹn pẹ̀lú tó wẹ̀lì nídìí mi ò ní lú ẹ̀dùn láyà. Ó tún tó wẹ̀lì. Ó tún tó wẹ̀lì báyìí ní tó ní kò tiẹ̀ tù ó ró tó wẹ̀lì ẹni ró tó wẹ̀lì ló bá sọ fún mi pé kí n wọlé kí n máa bọ̀ 2/3 la fẹ́ ṣe 2/3. Olú ọgbọ́n ìpèkọ́ yẹn Madam Judge. Truth or dare. Ohun tó ṣàṣọpá fẹ́ ṣe nìyẹn mo lé mi ní industry láti wà tí mo ti dé. Ọmọ oríṣi lọmọ wọn. No, ẹ má tún ẹ wò ẹ wá Madam Judge, I'm so sorry. Ṣẹ́rí ẹlẹ́gbẹ̀ẹ́ sọ fásitì kan fún yín. Ṣẹ́rí nǹkan wà ní industry tí máa ń fún response. Bẹ́ẹ̀ni. Bello wà ń bẹ̀, Jídé kò sọkọ and people like you àtọkọ yín ọkọ yín in particular. Ṣẹ́rí ẹ má yẹ kí n tọ́ ìjẹ́ irú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ sí yín kí èmi fọwọ́ kí n support rẹ̀ máa bá nǹkan jẹ́. Ẹ kàn sọ pé ọmọ báyìí ní industry ọmọ báyìí lọ́dún fẹ́ bá ń ṣe truth or dare ọmọ wo ni ní industry. Àfi tí bá sọ sí ẹni tí mi lè sọ báyìí sẹ́ẹ̀ tí bá sọ sí ẹni tí sọ fún mi pọ̀ ní sọ fún yàn kankan. Ọ̀dà mi ní sọ ọ̀ ní sọ fún yàn kankan. Ẹ sọ sí ti mi. Báyìí yẹn ni òun ni. Ẹ kàn ní kí n má sọ fún yín. A má sọ fún yàn o ti sọ. Ẹ wá bó ti sọ pé mi ní sọ pé má bá nǹkan jẹ́ máa fèsì ẹ Madam Judge. Ní fíìnì yẹn sínú ọ̀lẹ́ jẹ́ fún mi sínú ọ̀lẹ́ jẹ́ fún mi ní industry fẹ́ bá ń ṣe truth or dare. Mi rí inú ẹ̀rí láyé mi ẹbí bẹ́ẹ̀ ò tí ẹ̀ kọlù mi ṣùgbọ́n má sọ fún yàn. Ó sì nọ́mbà ẹ jẹ́ kí n pè é. a ní kó má pè ohun tí mi lè fẹ́ sọ má pè ẹ̀yìn sílẹ̀ o mo fẹ́ kí gbogbo yín kẹ́ jókòó báyìí lójú yín báyìí ní kí n jẹ sọ kí n fọ mọ́lẹ̀ gbáù. Nínú bedroom tí ẹ wá wọ̀ yìí ẹ wá sákúrò bẹ́ẹ̀ sábà. Mo sábọ́ta ni tí ìbá sábọ́ta ó máa rajà bú mi. Ṣó béèrè owó iṣẹ́ tó ti san. Kò wá béèrè o bí mo ṣe ti wọlé yẹn báyìí tó ní kí n wọlé kí n dọ́kọ̀ sórí bẹ́ẹ̀dì báyìí pẹ̀lú tó wẹ̀ ní ìdí ó ní 2/3 ni ó sọ mi straight. Àwọn olórí burúkú tó wá bọ́ sínú iṣẹ́ wá sí i kọ́mọ kan sọ pé òun fẹ́ bá ń ṣe truth or dare irú yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dá ó dà mo ti gbọ́ mo ti gbọ́ Ẹ káàbọ̀ padà ṣe ti wá rojú ayé gbogbo abiyamọ ayé ìyá wa Fausat Balógun Madam Judge mo kí yín abiyamọ tòótọ́ níjọ́ tẹ́bí bá ń pọ̀nà ẹ̀ ní rìn gbogbo ohun tẹ́ fi ń ṣọ́ra ajé kò ní kọjú ìjà sí nínú àwọn ìrírí tá a máa ń rí nídìí iṣẹ́ tá à ń ṣe nìyẹn nígbà tí ẹgbẹ́ ọmọ èèyàn tó bá lè pèèyàn síṣẹ́ tó sanwó iṣẹ́ tó sanwó gbogbo ẹ̀
tí àgbàlagbà wá gbéra láti lọ bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó wá débẹ̀ tó wá ń sọ fún màmá onímàmá wípé truth or dare jẹ́ ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́. Gbogbo àwa ọ̀dọ́ òní tó bá jẹ́ pówó la ní tó ń gùn wá ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, tó bá jẹ́ ipò la ní tó ń jẹ́ ká máa ṣe fúlégéfúlégé ẹ jẹ́ ká bà á lómi, nítorí pé igbá pẹ̀lẹ́ ni kì í fọ́ o, àwo pẹ̀lẹ́ tẹ́rí yẹn náà ni ò kì í ya. Ṣẹ̀fí Àlàó kọrin ó nẹni tó bá máyé lẹ́sọ̀ ayá gbẹ̀sọ̀ lára ẹ̀. Ìwọ tó o ṣerú eléyìí fún Madam Ṣàjẹ́ ó sì fẹ́ káyé gbẹ̀sọ̀ lára rẹ̀, ó sì ní kí ìgbà ilé ẹ̀ kó má fọ́. Ìbádàpọ̀ ronúpìwàdà tá a bá padà gbọ́ wípé ò lọ túnbá ò lọ bẹ̀ wọ́n gẹ́gẹ́ bí wọn ò ṣe dárúkọ rẹ̀ lórí ètò yìí, a ó dárúkọ yín, a ó gbé àwòrán yín wá pẹ̀lú bí lágbájá tó ṣe nìyí. Ọ̀gá wa mo kí mo yìn Igwe of Theatre, wọ́n sì ṣe ọba, wọ́n ní kí màmá kí wọ́n dárúkọ ẹni náà fáwọn káwọn pé ní kíákíá nítorí ẹ̀yìn àgbábọ̀ iná gbà kì í wà lọ́jà kúrò ọmọ tuntun wọ́. Mo kí yín ọ̀gá wa, mo lù yín lóǹgọ ẹnu, ẹ ṣé àdúpẹ́. Ohun tá a rí la ní ká tún mú wá sójú ìwòran yín, ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú ẹ̀. Gbogbo ẹni tó bá fẹ́ sọ ohunkóhun lórí ẹ̀ ẹ lọ sórí Facebook wa Omoz TV, tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ó máa rí ètò wa wò. Bákan náà ẹ tún lọ sórí YouTube channel wa Ọmọ Ṣódípọ̀ TV. Wọ́n kọ ọmọ àti Ṣódípọ̀ wọ́n kọ papọ̀ ní kò sí èṣí nínú ẹ̀. Ọmọ Ṣódípọ̀ TV, ẹ lọ síbẹ̀ ẹ ó máa rí ètò wa wò. Bẹ́ẹ̀ lọ sórí Instagram ẹ ó bá wa ń bẹ̀, bẹ́ẹ̀ lọ sórí TikTok ẹ ó bá wa ń bẹ̀. Orúkọ mi ò tí ì yí padà, Olóyè Ọlálékan Ṣódípọ̀ lórúkọ tí èmi ń jẹ́, Ìjẹ̀jà ọmọ ọlọ́rẹ́ méjì. Àwa lọmọ ká fọrẹ́wẹ̀ ká fàṣẹgbé ṣọ́ra, àwa lọmọ olódòkan òdòkan tó ṣàn wúrèké tó ṣàn wúrèké tó dẹ́yìn kùlé àbọ̀rẹ̀ tó dàbàtà, omi tó dúdú bí aró tí ò ṣeré rẹ̀ ṣọ́. Àwa lọmọ alágbò dúdú mìnì jọ̀jọ̀ èyí tó kọjá látàǹdé ọba tó di funfun rẹ́gẹ́dẹ́. Àwa lọmọ orí owó àṣelà ọmọ, lágbára Ọlọ́run ọba. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di. Mo kígi lẹ́yìn ọgbà ètò yìí ọ̀gá mi dáadáa, ọmọlúwàbí èèyàn, ẹni ọ̀wọ̀ ni Honourable Chief Ìgbàláyé Abdulwasiu Ayọ̀délé tí gbogbo èèyàn ń pè ní Ìwà. Bàbá, bí ẹ ṣe dúró ti àwa wípé kí ètò yìí máa tẹ̀síwájú, wípé kí ètò yìí máa wò, ilé àtọ̀nà yóò ní wó, gbogbo tẹ́ ń nawọ́ sí ọwọ́ yẹn máa bà á. Mo kí yín, ẹ ṣé, ẹ̀yin lẹni ká ní ìṣókò sí o. Gbogbo ọmọ Nàìjíríà ń bá mi dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé. Òní jù báyìí lọ, tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún mú àkọ́tún ètò míì wá. Kí ló ń ṣẹlẹ̀ láwùjọ wa lètò, ètò ní kí ló ń ṣẹlẹ̀ láwùjọ wa. Ẹ̀yin lẹ ní, àwa la máa wí, ẹ̀yin lẹ máa gbọ́. Ẹ ṣé, ó dìgbà míì.